Lákọ̀ọ́kọ́ a fẹ́ fún ọba Gandhi ti Ògbómọ̀ṣọ́ a fẹ́ fún wọn nímọ̀ràn especially ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní àná yọmùlẹ̀ fìnnẹ́yìn tí wọ́n jáde látààfin wọn tí wọ́n lọ sí Masalasi lórí pé wọ́n fẹ́ kọ́ ṣọ́ọ̀pù sára ilẹ̀ Masalasi. Ilẹ̀ Masalasi níbẹ̀ yẹn kìí ṣe ilẹ̀ ààfin mọ́ kódà kò sí páàfin ló bu wọn nílẹ̀ wọn nígbà tó ti kọ́ Masalasi lé lórí ilẹ̀ Masalasi ní bí èèyàn bá máa fẹ́ràn bí èèyàn bá sì máa sọpẹ̀ kò ní sọ pé ilẹ̀ yẹn kìí ṣe ti Masalasi mọ́. Ọba Gandhi ti Ògbómọ̀ṣọ́ Ọlọ́run yóò máa ṣètọ́sọ́nà yín ìtẹ́ẹ̀ṣe lánàá yẹn ó yẹ kí ẹ̀yin náà wòye sí tẹ́ bá ní correction tẹ́ bá fẹ́ sí ṣùgbọ́n gbá wá sí rí sí a fẹ́ pè yín pé kẹ́ ẹ má dájẹ́ ẹ̀sìn lẹ̀ ẹ rí i pé níbẹ̀ yẹn gan ntẹ́yìn gan ń sọ ń bẹ àwọn mìíràn mẹ́nu bà pé kí jẹ́ ẹ̀sìn mọ́ ṣẹlẹ̀ ẹ sì rí i pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn faramọ́ ntẹ́ẹ̀ṣe ẹlẹ́fẹ́ kọ́ ṣọ́ọ̀pù sí orí ilẹ̀ Masalasi ẹ̀bùn ìmáàmù gbọ́ ẹ̀bùn àwọn jàmá mùsùlùmí gbọ́ bó ṣe wùlẹ̀ kẹ́ ẹ máa rò pé báyà náà ti ẹ̀ lẹ́tọ̀ọ́ kan bẹ̀rùn àbẹ́ lè ṣe dáadáa kankan bẹ̀rùn àwọn tí ń bẹ ń bẹ̀ ẹ̀bùn wọn gbọ́ ń tá a gbọ́ ni o mo pe ìlú yín gangan mo sì listen sí táwọn èèyàn ń ṣe kí ni tí wọ́n sọ apart from yẹn àwa gan bẹ́ẹ̀ nù ìlú yín àwọn èèyàn wá pọ̀ ń bẹ̀rẹ̀ ìlú tí mo sì mójútó tí mo ń watch kí ni lọ́nbẹ̀rẹ̀ tó bá ṣe pé information yìí bó ṣe rí rèé àṣìṣe yìí kò dáa ilẹ̀ àkọ́kọ́ náà ni pé àwọn mùsùlùmí ọmọ èyí ò mo parí investigation lé lórí pé ẹ fẹ́ ṣe nǹkan bẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ bùn wọn gbọ́ yẹn gangan bùn wọn gbọ́ ẹlẹ́ẹ̀kejì olúwawo àbí èwo ni wọ́n pè òun lẹ gbé contract ibẹ̀ yẹn fún nígbà tí wọ́n ní ẹni ẹ̀ tí ọba joyè kò gbọ́dọ̀ mọ̀ sí kíni kò gbọ́dọ̀ mọ̀ sí project sínú ìlú ṣé olúwawo àbí ẹlẹ́bọ ọ̀kan náà àwọn olóyè yín òun rán ayẹkẹ́ ẹ̀ sọ pé kọ́ wá kọ́ ṣọ́ọ̀pù síbẹ̀ yẹn bóun ló ṣe kọ́ ṣọ́ọ̀pù síbẹ̀ yẹn tí ò ní lẹ́nu ń bẹ̀ ìgbà tó yẹ àwọn èèyàn kọ́ gbọ́ ní ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n ní chairman sì mórí bọ́ pé kò sí òun fẹ́ ṣe project pé ẹ̀yin gangan wọ́n lẹ́yìn ilẹ̀ fẹ́ ṣe project gẹ́gẹ́ bí ta gbọ́ àmọ́ project yìí yẹn tí ọ̀nà wo díẹ̀ tí ó kọ́ ṣọ́ọ̀bù àwọn èèyàn kan ti ń bẹ́ẹ̀ mẹ́rin tí wọ́n ń lo ibi tẹ́ fẹ́ kọ́ ṣọ́ọ̀bù sí ẹ wá fẹ́ kọ́ ṣọ́ọ̀bù síbẹ̀ àwọn tí wọ́n ń lo bẹ̀ ọwọ́ ta ni wọ́n ti gbà yọ̀ǹda kí bàbá ìmáàmù ti ń bẹ́ẹ̀ mẹ́rin lónìí ò tó débẹ̀ ní central mosque ní ló jẹ́ pé central mosque ni wọ́n fún yàn láyé níbẹ̀ yẹn tí ó bá dúró níṣẹ́ tí bàbá ìmáàmù tó wá débẹ̀ ìdébẹ̀ ọdún bíi méjì tó tó bí ọdún méjì sí ìsìn wọ́n attempt láti kọ́ ṣọ́ọ̀bù central mosque fẹ́ kọ́ ṣọ́ọ̀bù sí area yẹn tàbí kí wọ́n fi àwọn kan mọ̀ràn pé kí wọ́n fi ṣe motor park ibi tí wọ́n máa páàkì mọ́tò sí torí central mosque ò níbi tí wọ́n máa páàkì mọ́tò sí ìmọ̀ràn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù nítorí ibi sàmánì ṣe rí àti nípa pé ẹnu wọn ìṣetán lóun fún tí ì kọ kìí sẹ́yìn lọ́wọ́ ayẹ̀kẹ́ ẹ̀ á dá wa kẹ́ take decision lórí ilẹ̀ wa ilẹ̀ àwa mùsùlùmí níbẹ̀ wọn kìí ṣẹlẹ̀ àfimọ́ wọn kìí sì ṣẹlẹ̀ ìlú gan ilẹ̀ mùsùlùmí ni àwọn tó ní ilẹ̀ làwọn tó ti ń kírun bẹ̀ bí local government bó ṣe jẹ́ tó ní authority ju yín lọ nínú Ògbómọ̀ṣọ́ tí wọ́n bá fẹ́ ṣe nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ ààfin wọ́n gba ìyọ̀ǹda lọ́wọ́ yín bẹ́ẹ̀ náà ló ṣe pé ní bọ́ọ̀dù tó bá fẹ́ ṣe nǹkan kan ní ẹ̀gbẹ́ mọ́sálásí yóò dìbọn àpọ̀ láwọn tí wọ́n ń lọ mọ́sálásí ìtọ́sẹ̀lẹ̀ lánàá ìran àbùkù ni kọ̀sọ́ba tí wọ́n ṣẹlẹ̀ sí tí wọ́n ní sọ pé wọ́n kọba lábùkù ṣé wọ́n á kọba lábùkù ni àbí ọba wábùkù ọ̀rọ̀ yín tẹ́ tó sọ bẹ́ẹ̀
ọ̀rọ̀ yẹn kọ̀ wá kò í sọ̀rọ̀ ẹni tó fẹ́ àlàáfíà ẹni bẹ́ẹ̀ bá ní a máa kọ a lè máa kọ ò ṣùgbọ́n àgùntàn tàdí mẹ́yìn ni àgùntàn á tàdí mẹ́yìn ṣé ewúrẹ́ náà wá tí àgbò òfin á tàdí mẹ́yìn tó á tàdí mẹ́yìn kí náà ṣe ọlọ́run ọ̀dà lọ́dọ̀ aṣíwájú ẹ ti pàrókò ọjà ẹ ti threat àwọn mùsùlùmí bẹ̀rù ló fi jẹ́ pé àwọn kan nígbà tẹ́yìn náà sọ̀rọ̀ ẹni wọ́n sọ pé wọ́n fẹ́ fi kọ́lé awo ṣé ìsàláwo ló fẹ́ kọ́ ṣọ́ọ̀bù ẹ wá ní kílẹ̀ ibẹ̀ yẹn ẹ tí ẹ fẹ́ ní kọ́kọ́ ṣọ́ọ̀bù yẹn bóòlù àwọn ìṣẹ̀lẹ̀ sọ pé ẹ mọ ẹ̀gbọ́n tí àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àwọn ará Masalasi sọ ni pé ọba àti ṣọ́ọ̀bù lọ́fẹ́ kọ́ ńgbà tó ti lè jẹ́ ẹlẹ́bọ yẹn gbogbo tó bá ní wọ́n ṣe bẹ̀rẹ̀ ẹlẹ́bọ ló ṣe nǹkan bẹ̀ àwọn ọ̀fẹ́ rí wọ́n ń kọrin ọ̀tẹ̀ tẹ̀lé yín lẹ́yìn ìtumọ̀ ẹ̀ ni wípé àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ọ̀gbà gbẹ̀rẹ̀ alábùsí inú wọn ní ọ̀gbà gbẹ̀rẹ̀ àbẹni tí nǹkan ò tí yé ó lè má jẹ́ alábùsí bẹ̀ kò yé títí ò fi yé ẹ̀yin mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ẹ fún Késárì ní ti Késárì o kẹ fún Olúwa ní tolúwa níbi èyí o ẹ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ stand tó dáa òun náà ní stand àwọn ará Masalasi àwọn mùsùlùmí tó sọ yìí pé kábíyèsí ọ̀lẹ́tọ̀ àti ṣe nǹkan kan ń bẹ̀rù àyàfi kápá àwọn àti wọn bá jọ dámọ̀ràn náà bá ṣe nǹkan kan ń bẹ̀rù Masalasi náà ni ó sì máa ní àwọn tí wọ́n fi síbẹ̀ ohun tí wọ́n ní authority ń bẹ wọ́n gbọ́dọ̀ máa sí àná sì ní authority lórí nǹkan àmọ́ àwọ̀ encourage kéèyàn máa lé ọba lóko bí àṣegbọ́ pé wọ́n lẹ òkò bó jẹ́ sí pé bóyá ọba kọ́ ni wọ́n lẹ̀ mọ́ tọ́ba bá ti wà ní àràǹdìbì kan kọ́dà kó sọ pé ajá ọba ni ọ̀lẹ́tọ̀ àti ilẹ̀kùn àfaramọ́ yẹn ṣùgbọ́n ìyún àròkò ni fún kábíyèsí náà yìí pé kéṣe bákan náà ni gbogbo ó ṣe rí irú àwa yìí àtàwọn bí irú mi láyéláyé àlelẹ̀kùn mọ́ yín a lè yarí fún yín pé ẹ̀tọ́ wa lè yí ẹ̀ lè gbà lọ́wọ́ wa àwọn ẹ̀kọ́ rí ìdí kéèyàn máa disgrace ọba àmọ́ à ń rọ kábíyèsí náà àwọn kan táwọn èèyàn fi lè máa sinú bí against yín ẹ̀yin náà mọ́ wù ní wà náà tẹ wàá rẹ́yìn òpònú tẹ wàá ń rú sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lánàá a ti wò ó a tó ti pé Ògbómọ̀ṣọ́ ẹ̀yin tẹ wàá ń rú sí tẹ bẹ̀rẹ̀ sí máa sọ wípé ìmáàmù òun ló rán wọn ìmáàmù tẹ pé èmi gan pè wọ́n sí program tá a ṣe ń Sunday Àbújá ni wọ́n wà ìmáàmù sì wà lábùjá dì sí gbogbo àná yẹn tí wọ́n ń ṣe tí ariwo ń lọ l'Ógbómọ̀ṣọ́ ìmáàmù ọmọ nǹkan kan àfi lígàbí aago 5 ẹbí gbogbo tí ń pe ìmáàmù léèrè láti fún information pé tí ń ṣẹlẹ̀ níwájú Central Mosque rẹ̀ wọ́n á gbé torí wọ́n ti wà ní conference ìmáàmù sì ń bẹ ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó kèétí conference dèédì sí ó sì ń bẹ l'Àbújá ẹ̀yin tẹ́ wá ní ọ̀tẹ̀ kan ẹ̀yin tínú ń bí kan ẹ wá ń parọ́ àwọn kan ń bẹ nù yín ọyẹ wọn ó sùn wọn á ṣe ètò lọ lórí wọn pé kọ́ lọ mú evidence ẹ pé ìmáàmù rán àwọn kan pé wọ́n máa yẹpẹrẹ ọba ṣé ìmáàmù ló wá yẹpẹrẹ ọba àbọ̀bá ló wá yẹpẹrẹ ara rẹ̀ ọba kan máa ṣe báyìí irú iṣẹ́ tó bá wá jẹ́ ìwọ́n máa fi rán àyàn ní kápẹ́nu bá ń bí yàgàn kí sọba lẹ́ẹ̀kọ́ wá jẹ́ tí wọ́n bá tún wá fi rán àyàn ẹ̀ tí wọ́n bá fi rán kò tó gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá sọ tó bá tó sọ irú tó ṣẹlẹ̀ náà ni ó ṣẹlẹ̀ ẹni àgbòtọ̀ tàdí ẹ̀yìn ọ̀n lọ mú agbára wa àti kóòtù ibẹ̀ yẹn o ẹ̀kẹ́ explain rẹ̀ tí a bá petition yín wípé àgbo yín tó tàdí mẹ́yìn ṣé yóò yin bọ́ǹbù ni àbí rocket àbátọ́bí bọ́ǹbù ni lọ gbé bọ̀ it is a threatening word. kábíyèsí ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o ẹ̀yin mùsùlùmí ọmọ ọkọ ni ẹ̀yin náà má bínú mọ́ ẹ ṣe sùúrù ọlọ́run wà pẹ̀lú wa ṣùgbọ́n ìtẹ́ ìṣe lánàá kò sí tó burú bẹ́ẹ̀ náà pọ̀ ẹni ọlẹ́kọ̀ọ́ nìkan ra sọ́pọ́ọ̀tì ẹgbọ́miyé ó dáa kẹ́ ẹ̀ dúró ti nǹkan yín àwọn látàn kankan kò sí ìtàn kankan tá a lẹ́ bá látàn ìtàn rẹ̀ ọ́ yá dànù ni àwa ń sọ fún ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀dá fẹ́ máa rí wa fín abẹ́fẹ́ máa rí àwọn máàmù wa fín wàláhì tó bá ṣe ìmáàmù Ìbàdàn náà ṣerú èyí fún bá sì dúró ti ìmáàmù Ìbàdàn náà ó ṣe ìmáàmù Òṣogbo ìmáàmù kí ìmáàmù
ọba àmọ́jọ rẹ̀ wà torí òun kọ́ ló lóye tó wà oyè Islam ni oyè Muslim woman ni kò ní dáa kẹ́nìkan wá máa rí àfin ọwá fẹ́ kọ́ ṣọ́ọ̀bù sí mọ́sálásí òògùn àwọn mọ́sálásí gbọ́